ọlọ́ni ìrẹ́ Muhammadu. Inna ad-dina 'inda Allahi Ànábì náà ni mo dá bọ̀lẹ̀ rògbò dábìlàbò. Inna ad-dina 'inda Allahi al-Islam. ọlọ́ni ẹ̀sìn tèmi Ọlọ́run tí mo recognize tí mo gbàgbọ́ ó tiẹ̀ jẹ́ pé mi náà ni mo ní ẹ̀sìn náà ẹ̀sìn wo ni òun náà ní Islam. Wa man yabtaghi ghayra al-Islami dinan. gbogbo ẹni ó bá wá ṣe ìsìlámù rẹ̀ jákujàku wala yuqbala minhu. Ọlọ́run ò ní gba ìsìlámù yẹn lọ́wọ́ rẹ̀ o. Wa huwa fil akhirati minal khasirin. ẹni ó bá ṣe ìsìlámù rẹ̀ lọ́nà tọ́lọ́run ọba ò fẹ́ tó bá tún dijọ́ àlùkìyámà nínú ẹni òfò ni ó wà. Falan yuqbala minhu. bọ́ọ̀ bá fẹ́ kọ́lọ́run fi ọ́ sínú ẹni òfò bá ń pariwo ọba tó dá wa bí Allah. Wa huwa fil akhirati minal khasirin. ìsìlámù tèmi pẹ̀lú rẹ̀ ń ṣe lónìí ṣé ìsìlámù tòótọ́ ni. Inna ad-dina 'inda Allahi al-Islam. aláǹṣe ìsìlámù ìwọ náà ni wọ́n bá níbi òfófó. Inna ad-dina 'inda Allahi al-Islam. Ọlọ́run sí lóhun ò nífẹ̀ẹ́ sẹ́ni tí ń sọ òfófó. Ọlọ́run lóhun ò nífẹ̀ẹ́ sẹ́ni tí ń jẹ́ ọ̀dàlẹ̀. Ọlọ́run lóhun ò nífẹ̀ẹ́ sẹ́ni onílara. Ọlọ́run lóhun ò nífẹ̀ẹ́ sẹ́ni tí máa bínú ẹni. Ọlọ́run lóhun ò nífẹ̀ẹ́ sí gbogbo tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìọ̀tẹ̀ gbogbo tí máa ba nǹkan jẹ́. Ọlọ́run lóhun ò nífẹ̀ẹ́ sí. Wa man yabtaghi ghayra al-Islami dinan. Ọ̀jẹ̀ ńlẹ̀ kú jẹ́ńlẹ̀ kìíní. Falan yuqbala minhu. Ṣèyí sọ̀hún lọ́wọ́ náà lábà níbẹ̀. Lan yuqbala minhu. Gbogbo wa tí ó da ọwọ́ rẹ̀ láti bá a rí ọkọ̀ ọmọ lójú àmọ́ wà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwà àgbákò ni. Falan yuqbala minhu. ọwọ́ ló pe Ọlọ́run títí títí Ọlọ́run ò dán Ọlọ́run bó ni ó ti dán Ọlọ́run. Falan yuqbala minhu. ìgbọ́n náà mọ́rú ìsìlámù tó ń ṣe. Falan yuqbala minhu. òkòkò ní kòkó nínú mọ́mọ́ inú ẹ̀. Falan yuqbala minhu. ìyá mi a ní Mákà wa di 50-30 lọ Mákà wa di 30-30 lọ Mákà wa di umura wa ti di 50 umura wa ti di 25 tambion gbogbo èyí ò campaign after election. Falan yuqbala minhu. Mákà rẹ umura rẹ gbogbo lílọ bíbọ̀ rẹ tó ń lọ ilé Ọlọ́run ta ló fi hàn bọ́lọ̀ ń gbà. Lan yuqbala minhu. Wa huwa fil akhirati minal khasirin. èmi náà mọ̀rú ìsìlámù tí mo ń ṣe wọ́n náà mọ̀rú ìsìlámù tó ń ṣe. Inna ad-dina 'inda Allahi al-Islam. ẹni tá a lè pè ní mùmìnì tá a lè pè ní mùmìnà tá a lè pè ní mùsùlùmọ́ òun lẹni tó ṣe wípé inú rẹ̀ mọ́ ọkàn rẹ̀ mọ́ bó bá róore olóore yóò gbàgbé oore òun ni kò ní sọ̀rọ̀ yẹn dáadáa lójú yẹn kó dẹ́yìn kó máa lọ sọ nǹkan mi ìsìlámù gidi nù. Inna ad-dina 'inda Allahi al-Islam. ẹlòmíì kírun débi pé gbogbo wájú rẹ̀ ti dúdú Man yabtaghi àmọ́ bí wájú rẹ̀ ti dúdú tó ìdí mẹ́nu rẹ̀ dúdú ju wájú rẹ̀ lọ. ghayra al-Islami dinan. ẹ bá ń kan sára sọ́lọ́ ni. Falan yuqbala minhu. ẹ bá ti láwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ ń tóbi bí ọ̀rọ̀ gidi bá a sì bá wọn wí. Falan yuqbala minhu. Wa huwa fil akhirati minal khasirin. òfò ń bẹ láyé tẹni tí bá sì jàmbá tí ó ṣe òfò tó ń bẹ ju àlùkìyámà àmọ́ tá àlùkìyámà lágbára ju táyé lọ. Wa huwa fil akhirati minal khasirin. ìsìláàmù tẹ̀mí pẹ̀lú rẹ̀ ń ṣe sẹ́nu rẹ̀ dùn sẹ́ni tí bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀. Wa huwa fil gbé fídíò sí wọn gbé fídíò sí wọn. akhirati minal khasirin. ẹni ó wàṣọ gidi wá àṣàlátù lónìí yóò máa wà bẹ́ẹ̀ torí alágbájá wàṣọ tó wọ. Lan yuqbala minhu. aṣọ yìí pọ̀ jù Lan yuqbala minhu. ìdára yìí pọ̀ jù. Lan yuqbala minhu. ó sì ló ń ṣe ìsìláàmù Lan yuqbala minhu. ó sì ló ń mú àṣàlátù. Lan yuqbala minhu.
yóò sàmà múra tónítóní gbogbo ọ̀tẹ̀ mọ̀ gbàtí yìí múra àti gbàtí èmo yóò sàmà sakọ sí wa. وهو في الآخرة من الخاسرين. ẹ sì fojú kanra yín لا يقبل ẹ mọ kíkì mùsíbà ẹ mọ ara yín kí. لا يقبل منه ẹ mọ kíkì àgbákò ẹ mọ ara yín kí. لا يقبل منه ìyá súnà ìyá kíni gbogbo wo ni ìtẹ́ máa jẹ. لا يقبل منه ìyá súnà máa jẹ ó bàjẹ́ àdínní. لا يقبل منه àdìgbàbùwò àdínní. لا يقبل منه agbẹ́sìnká àdínní kí sì ń tẹ̀sí rú ni. لا يقبل منه àtẹ̀sírú àdínní tí wọ́n lọ fún lágbẹ́sìnká àdínní. وهو في àrẹ̀sílẹ̀ àdínní. وهو في الآخرة من الخاسرين. ṣé pé ń tẹ̀ sójú rẹ̀ fáwọn ìyá ìbá. وهو في الآخرة من الخاسرين. ṣé mo communicate. Ìsìláàmù ìtújọ́ ọmọ dààmú bẹ́ẹ̀ bá ní tí ń bá ń dán fún yàn èsì gbogbo tí ń dán ní wúrà o. lẹ́yìn òkè máa lámì ni o. ẹlòmíì lè fáyìn láàárọ̀ kó bá kó padà sunkún lọ́sàn-án. lẹ́yìn òkè máa lámì ni o. máa wá gba aláàgbò ṣiṣẹ́ máa wá gba aláàgbò ṣiṣẹ́ ntọ́lọ́ ń bá ṣe fún ọjọ́ jẹ́ pé tiẹ̀ ìsìláàmù gidi lónìí. lẹ́yìn òkè máa lámì ni o. gbàfọ́lọ́hún ní kọ̀kọ̀ gbàfọ́lọ́hún ní gbangba gbàfọ́lọ́hún gbà fún gbàfọ́ba tó fún ọ lójú gbàfọ́ba tó fún ọ létí gbàfọ́ba tó fún ọ lẹ́sẹ̀ gbàfọ́ba tó fún ọ ní gbogbo. lẹ́yìn òkè máa lámì ni o. ó fún wa lójú àfihàn náà kò béèrè dátà. lẹ́yìn òkè máa lámì ni o. ọlọ́run bá ń béèrè dátà lọ́wọ́ wa ká tó rí náà ni ẹlòmíì ọmọ di jú dátà ó ti jí dalẹ̀. lẹ́yìn òkè máa lámì ni o. wàhúwà. dátà fóònù ó rí pé bọ̀ bá níwó lórí fóònù ó rí kankan sí. wàhúwà fil akhirati minal khasirin. àwọn ìyá yóò dá mi lóhùn mọ́. lẹ́yìn òkè máa lámì ni o. fóònù sẹ́ bọ́ọ̀ bá lóró ń bẹ̀ bọ́ọ̀ bá lóró ń bẹ̀ ẹ bá gbìyàn lẹ́yìn òkè máa lámì ni o. ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ bọ́ sẹ́yìn. wàhúwà fil akhirati minal khasirin. opportunity púpọ̀ lè rí tí mo fi wá. ọlá ṣé wàá dá màá tọ́lá bàbá tó jòkó yìí. inna ad-dina inda Allahi al-Islam. ọ̀nà pọ̀ púpọ̀. wa man yabtaji ghayra al-Islami dinan. ansẹ̀t tó mú lọ́wọ́ yìí bọ́ọ̀ bá lówó ń bẹ̀ o lè fi kọ́ọ̀lù bọ́ọ̀ bá lówó ń bẹ̀ o lè fi sọ́ọ̀bù tọ́ọ̀ bá sọ́ọ̀bù o lè whatsapp tọ́ọ̀ bá sọ́ọ̀bù o lè browse tọ́ọ̀ bá sọ́ọ̀bù o lè ṣe kíni. bọ́ọ̀ bá sọ́ọ̀bù o lè láìfù bọ́ọ̀ bá sọ́ọ̀bù o lè twitter bọ́ọ̀ bá sọ́ọ̀bù o lè instagram bọ́ọ̀ bá sọ́ọ̀bù o lè tugo bọ́ọ̀ bá sọ́ọ̀bù o lè. fala yuqbala minhu. bọ́ọ̀ bá sọ́ọ̀bù o lè opera bọ́ọ̀ bá sọ́ọ̀bù fala yuqbala minhu. pẹ̀lú bí gbogbo ẹ̀ tí wàá rí òun ní ṣọ́ọ̀bù wo lọ́wọ́ ń béèrè lọ́wọ́ rẹ kó o tó sọ̀rọ̀. lẹ́yìn òkè máa lámì ni o. aláwo náà ló tó lè wí dáadáa. fala yuqbala minhu. tó bá yẹ kọ́ lọ́n bá béèrè owó kírẹ́díìtì kó o tó sọ̀rọ̀ ni ẹlòmíì ò ní sọ̀rọ̀ lóṣù kan. lẹ́yìn òkè máa lámì ni o. ìyá alágbájá òun náà tó jáwó. lẹ́yìn òkè máa lámì ni o. tọrọ fúláṣì ni. lẹ́yìn òkè máa lámì ni o. mo fẹ́ rí ní orí náà báyìí pé ṣọ́ọ̀bù lọ́lọ́ ń béèrè ká tó yá júlẹ̀. wọ́n náà rí orí nẹ́pà pípéèdì owó tí ń sanwó bí wèrè. lẹ́yìn òkè máa lámì ni o. bó bá ti ń sanwó owó ná ọ̀sánwó kòtò tànà iná owó wo ló san kòtò rí náà. wàhùwà fil akhirati minal khasirin. lóògùn rẹ lórí náà tán yẹn yẹn. lẹ́yìn òkè máa lámì ni o. pẹ̀lú bọ́lọ̀ tí wàá ṣàánú wa tó kẹ́ wa pẹ̀lú àlàáfíà sódà ká mọ́ sí ìsìlámù dáadáa. lẹ́yìn òkè máa lámì ni o. wàhùwà fil akhirati minal khasirin. ẹ promise mi pé
wá sí yìí ó ti bá wa wí torí kò sẹ́ni tí ọ̀gbá wí. lẹ́yìn òkè bàlá mi ni o. ó bẹ́ẹ̀ ni tí ń ṣe wí ó bẹ́ẹ̀ ni tí wọ́n ń gbọ́ wí. gbogbo wa bó tí ọba da tí máa ń bẹ lọ́wọ́ rẹ lọ pàtì lọ fi ilẹ̀ gbogbo wa tí ọba da àwọn ẹni mélòó lónìí. lẹ́yìn òkè bàlá mi ni o. ńlọ díẹ̀ náà àwọn akọ́lájọ bẹ̀rẹ̀ wọ́n ti kú fa. lẹ́yìn òkè bàlá mi ni o. orí ọ̀fẹ́ ọlọ́ntọ́lọ́ fún ọ bẹ́ẹ̀ tí jòkó ń kò jẹ́ mọ́ yé ẹ̀. lẹ́yìn òkè bàlá bẹ́ẹ̀ tí jòkó ẹlòmíì kásẹ̀kù ẹlòmíì náà báyìí ẹlòmíì ò tiẹ̀ ẹlòmíì ń fàyàwọ́ ni. iná dínà. bó tiẹ̀ jòkó ó kásẹ̀ rọ̀ báyìí ẹlòmíì ń bẹ lọ́sibítù láti last year rọ́bà ní fi ń tọ̀ rọ́bà ní fi ń jẹun. ìdàlá ìsìlá. ṣe ìsìlámù rẹ dáadáa ṣe ìsìlámù rẹ dáadáa o fẹ́ jẹ orí jẹ o fẹ́ ná orí ná o fẹ́ lò orí lò o fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ nǹkan ló fẹ́ ṣe ẹlòmíì lè sọ fún òun lè rìn láti bí ní tógèètì àlàáfíà ní jẹ́ bẹ́ẹ̀. yàmùtọ́kì ìsìlámì dínà. sódà kọ́lọ̀ ń fún ọ ní pákéjì tọ́pọ̀ báyìí tí o béèrè kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ sódà kó má ṣe ìsìlámù rẹ̀ dáadáa. fàlẹ́ yóò kí bàlá mi ni o. ìwọ́wọ́ mi láti mi náà lè kọ́ sí mi. ẹni bá mọ̀ pé látòní gbogbo wa bú ti ń bẹ lọ́wọ́ àwọn ọmọ ojú ilé ẹlòmíì yín mú ni yín mú bọ́ bá yín mú sáwà tá à ń sọ òòrí mú yín sí màláìkà òsì rí yín mú sọ́lọ́hún. lẹ́yìn ọlọ́pàá tó wá fẹ́ hàn ẹ́ máa bí o tó ti yín mú ẹlòmíì lè yín mú síkùn o lè yín mú sọ́kàn máa yí mú yọkú bá dé òní rí mú kankan yín máa mú lọ sàárè. yóò kí bàlá mi ni o. àwọn ìyàwó gbọ́ mi máa fa. lẹ́yìn òkè bàlá mi ni o. Are you with me? lẹ́yìn òkè bàlá mi ni o. Communicate. lẹ́yìn òkè bàlá mi ni o. I say thank you. wọ́n mi Ẹ̀yọ̀ fún ànábì kẹ́ mẹ́kọ̀ọ́ ta yín ní. Tasawufu kí wọ́n ní tasawufu fẹ́ kọ́ wa. Irú tí Ìsìlámù ní tasawufu náà ní. fàkíyà wá sùnfìyà. Àtasawufu kásì la ilaha illallah. la ilaha illallah. Ẹni ó bá wí man qala la ilaha illallah bi qalbi salim dakhala al-janna. Ẹni ó bá wí la ilaha illallah pẹ̀lú ọkàn tó dáa tí èsì ọkàn wèrè tí èsì ọkàn jàmbá yóò wọ àlùjánnà tí wọn ò ní sèṣì ránṣẹ́ rẹ̀. La ilaha illallah. la ilaha illallah. La ilaha illallah náà àjọ ń pè níta gbangba báyìí wọ́n ló tún mọ́ tó ń pè lóru. fàkíyà wọ́n ló tún mọ́ bí tó ń lọ lóru. wá sùnfìyà. lọ́dọ̀ àwọn àmọ́ mi àwọn àmọ́ rẹ̀ àwọn oníbàyìí. fọkúnlé zawáìdá. máa lọ gbogbo padà yá ọdún Òṣòdì yóò padà jábọ́lẹ̀ ni. fa inni wàkílá ìyá kan sọ. ẹrọpílẹ̀nì jábọ́lẹ̀ nù. fàdálì kakọ́ sí. pílẹ̀nì bá kíráàsì nù ni. lámúyẹ̀tù kọ́lbà yóò tukọ́. àtàsọ́wọ́fù látara sọ̀fà yẹ̀sì fún sọ̀fù látara sọ̀fà yẹ̀sù fún sọ̀fà. fàkíyà wá sùnfìyà. fọkúnlé zawáìdá. fa inni wàkílá ìyá kan sọ. fàdálì kakọ́ sí. lámúyẹ̀tù kọ́lbà yóò tukọ́. وهذا جعل كيف الجال يصلح. ẹni Allah. الله. ohun yẹn lọlẹ̀. Ramadan yìí ti tán náà ni. فكيا ọ̀kan sára sọ́ba ayé dáadáa. وصوفيا ọ̀kan sára sọ́lọ́hùn dáadáa. opportunity kó wà láyé lónìí àwọn kan bẹ wọn ò sí láyé mọ́ wọn kò bàjẹ́ fún wọn ìwọ tọ́lọ̀ ń ṣe ọkù wọ́n tó wá ní ọ̀pariwo ọlọ́run ọ̀wá ń gara tọ́kì ọ̀n gara chicken lẹ́gbẹ̀ẹ́ òróró yóò tó ń dínkù bí.
ilaha illallah. Alfawa Junaidu bá ń lọ bí Al-Qur'ani ti sọ pé innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaika alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun. innal ladhina qalu rabbuna Allah. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀. thumma istaqamu. Tó bá wù yóò mú gbígbóná wá, tó bá tún fẹ́ ní wá lára jù yóò tún mú tútù wá. thumma istaqamu. Kò sì ṣeré gún, kò sì ṣeré gún. thumma istaqamu. Ṣèbí sàárì jọ́kan àti sínú jọ́kan ló fún yàn ní gbogbo ayé ti gbọ́. tatanazzalu alayhimul malaika. Adé rí arágbájá o, yóò wá jó gba sàárì rẹ̀ nísìnyí, yóò wá tó gba sínú nísìnyí. Ẹlẹ́nu já wáyà. Ìtọ́lọ̀ ń ṣe fún ọ, fọlọ́ ń ṣe lè gún lérí tiẹ̀. alla takhafu wa la tahzanu. Ẹ pariwo lọ́wọ́. wa abshiru bil jannati allati kuntum tu'adun. Àfáwà al-Imam al-Junayd. innal ladhina Àfáwà al-Imam al-Junayd wí dáadáa. qalu rabbuna Allah. Ó ní ìtí ń jẹ́ tasawufu lọ́dọ̀ tàwọn òun náà ní isti'malu kullu khuluqin saniyyin wa tarku kullu khuluqin daniyyin. ربنا الله ثم استقاموا. Tasawufu fẹ́ kọ́ wa níwà dáadáa ni ó sì fẹ́ gba ìwà púpọ̀ lọ́wọ́ wa ni. ثم استقاموا. Àfáwà Junayd náà wí bẹ́ẹ̀. ثم استقاموا. Gbogbo ní tasawufu tẹ bá rí ìwà bú lọ́dọ̀ rẹ̀ ẹ mọ̀ pé kìí ṣe tasawufu ní í ṣe. ثم استقاموا. Dáadáa la gbọ́dọ̀ máa ṣe tí ìsìlámù kọ́ wa náà ni tasawufu náà fẹ́ kọ́ wa kárí nǹkan rẹ̀ ká dùnnú sí kárí nǹkan rẹ̀ ká yọ̀ mọ́ kárí nǹkan rẹ̀ kó dà gẹ́gẹ́ bí báwa la ṣe nǹkan rẹ̀ náà ìdí tasawufu fẹ́ kọ́ wa. ثم استقاموا تتنزل عليهم الملائكة. Tasawufu fẹ́ kọ́ pé ká kú òbí ìbàjẹ́ níbi aburú ẹlòmíì máa burú ṣe níbi wípé báburú bá ṣe ọ́ jọ́nà ni ó wàá kí ọ jọ́nà bá róore ṣe kò ní wàá kí ọ. تتنزل عليهم الملائكة. Àmọ́ ní ọmọ ìyá rẹ bímọ kò ní lọ kí kú ewu ọmọ ó kọ́lé kò ní ní kírẹ́díìtì tí ó fi kí wọn àmọ́ báburú bá ṣe òun ni ó kọ́kọ́ pè. تتنزل عليهم الملائكة. Gbogbo orú wọn àwọn àwà burúkú òun ni tasawufu fẹ́ ká jìnà sí. ألا تخافوا ولا تحزنوا. Agbádá ẹ̀rọ agbádá tí mo wọ̀ yìí ọ̀yá yà bí ọ̀yá yìí. ثم استقاموا. Ẹni pé ṣe. ثم استقاموا. Mo tún dé fìlà tó yanjú. Ayé bẹ́ẹ̀ kọ́. ثم استقاموا. Mo tún lo ṣùṣù tó yanjú. ثم استقاموا. Mo tún wá gbé gọ́bù sí gbogbo ẹ̀ tó wá yanjú. Àbíkọ̀ àbẹ́ẹ̀kọ́. تتنزل عليهم الملائكة. Ṣé bí mo ti sẹ́ẹ̀sì yẹn tí mo sẹ́ẹ̀sì yẹn mo ti sẹ́ẹ̀tì yẹn ṣé bẹ́ẹ̀ lọ́kàn mi náà ti sẹ́ẹ̀tì. تتنزل عليهم الملائكة. Àbá kàmúra wèrè lásán. ألا تخافوا. Àfi tí wàá kọ́ pé tèmi mo fi ṣàpèjúwe wọn. ألا تخافوا. Bẹ́ẹ̀ lè ìyá mi ìbòrí òjá mọ́. ألا تخافوا ولا تحزنوا. Ẹ dáhùn ẹ̀yin ní ẹ wí. وأبشروا. Ìbòrí òjá mọ́ kí ni? Àwọn ìyá láwọ̀. ألا تخافوا ولا تحزنوا. وأبشروا بالجنة التي كنتم توعدون. Bẹ́ẹ̀ làwọn abiyamọ gidi ń bẹ. Àwọn ìyá rẹ̀. Àwọn abiyamọ kọjá gbọ́ọ̀rọ̀. ربنا الله. Àwọn náà wọ́n jókòó. ثم استقاموا. Àwọn náà wọ́n jókòó. ثم استقاموا. Bẹ́ẹ̀ bá lóun fẹ́ yá wèrè.
ani de ebe dala kura e yan dabo dala kura kahe مستقاموا o to kaba tayami o تتنزل tapa ni so won تتنزل عليهم الملائكة bí mo ti ṣe ti dùn àwọn ìyá wa nù yìí gbogbo abiyamọ tí ọmọlọmọ bá ń ṣe tó bá dá lójú rẹ̀ tí ò bá dùnnú sí Ọlọ́run ò ní sórí fọmọ tiẹ̀ náà. تتنزل عليهم الملائكة kèé ṣe pé kèé sì ṣàdúrà ألا تخافوا ká má tẹ̀dí inú tún dánú. Allah. dédé tó bá ṣe lọ́gbà má pààyàn lẹ́kún wọn lọ padà sọ èké. تخافوا ولا تحزنوا àlọ́lọ́lọ́ ń bo kó wa ó bọ̀ ọ́ lálọ́ ni kò bọ̀ ọ́ lábọ̀. ألا تخافوا ọba káyà ò lè kẹ̀yìn. ولا تحزنوا ọba dá nǹkan ní nǹkan rú nígbà tó wà láyé bá ọba lọ tán Ọlọ́run ó da tiẹ̀ rú. ألا تخافوا lọ́pàá tiẹ̀ náà jẹ́ pátápátá. ولا تحزنوا bọ́ọ̀bá wà dípò kó máa tún nǹkan ṣe máa tún nǹkan ṣe fẹnu tún nǹkan ṣe fọwọ́ tún nǹkan ṣe fẹsẹ̀ tún nǹkan ṣe fojú tún nǹkan ṣe. bọ́ọ̀bá tún nǹkan ṣe lásìkò tó yẹ kó tún nǹkan ṣe bí nǹkan bá bàjẹ́ látọwọ́ rẹ̀ tí ò ní lérí pamọ́ láyé tẹ̀kú. ثم استقاموا تتنزل عليهم الملائكة ìgbádùn rẹ̀ fún iṣẹ́ ìdásọ́wọ́fù náà nù. ألا iṣẹ́ تخافوا sùfì yòó ní ولا sùfì bẹ́ẹ̀ kọ́ kápá. تحزنوا yọtọ̀ bá ti mọ̀ wọn ara rẹ̀ yọ̀nà ló ní pọ́blẹ́mù náà. ألا ẹ gbọ́ تخافوا ìyá wa ẹ̀yin màmá yọtọ̀ ìyá bá ti mọ̀ wọn ara rẹ̀ ni ò ní pọ́blẹ́mù mọ́. ألا تخافوا bọ́ọ̀ bá ti mú mi ní dèdè kun rẹ̀ tó mú mi ní dèdè kun àsọ̀wọ́fù fẹ́ ká mú mi ní dèdè kun wa ìlú kúlùkù wọn bá gba ikùn náà. ألا تخافوا ولا تحزنوا kọ́lá ibùdó àjíìbà ألا تخافوا àbáwọ̀ àjíìbà wọ́n ní tí ń yẹ tasawufu. ولا تحزنوا وعلم يعرف به كيفية السلوك إلى حضرة ملك الملوك وتصفيته. ولا تحزنوا àbáwọ̀ àjíìbà wọ́n sọ fún wa pé ìdí ń jẹ́ tasawufu fẹ́ kọ́ wa bó láti máa rìn ní ìrìn wa ò ní yẹ ìrìn burúkú ìrìn tí ó mú wa lọ́dọ̀ Ọlọ́run tààrà. ألا تخافوا ولا تحزنوا ìrìn wo lèmi rìn ìrìn wo ni wọ́n rìn. لا تخافوا ìrìn wo ní ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ ọ̀rìn lọ bí rẹ̀ rí láyé àfi ibi tó ti bá ti yàn jẹ́. لا تخافوا ولا gbogbo gbà ibi tó ti máa fẹ́ bí àwọn èèyàn sùn kí ni yàrá gbájá ń tajú mi lọ iṣẹ́ wo ní í ṣe tí fi ń tajú mi lọ. bó o bá ń béèrè lọ́wọ́ bí ọjà ti tà ó yẹ kó o béèrè lọ́wọ́ orí náà. لا تخافوا ولا funfun kan ò ní kí funfun kan má funfun. تحزنوا àtúntí bẹ́ẹ̀ ni funfun ọ̀tọ̀ọ̀tọ̀ ni. لا تخافوا ولا تحزنوا tó bá yẹ pé torí tọ́lọ́hún ni àbí kí yóò. ó mà ṣe. لا تخافوا ولا تحزنوا àbáwa nasara baasi wọn ni tí ń jẹ́ tasawufu òun náà ni al-kitabu wa sunnah. لا تخافوا ولا تحزنوا gbogbo ní tasawufu tí o bá ti máa ka Kùránì tí o sì máa mú àdìsí ànábì wá yéésù ní tasawufu. فابشروا wọn a máa lọ mọ́rọ̀ àfa àkàtẹ́sẹ̀ rẹ̀ òun rẹ̀ wá. فابشروا tí ọ̀rọ̀ àwa pẹ̀lú àwọn sàlàfíyà òfin yéra wa nù. فابشروا a sì sọ báwọn náà kẹ́jẹ́kẹ́rì wọn pé dáadáa ntẹ́ ẹ bá rí tá a bá ń ṣe tí ọba yé yẹn béèrè lọ́wọ́ wa ká fún yín ní hujjatun qati'a hujjatun dabiga. فابشروا bil-kitabi wa sunnah. بالجنة التي tá a كنتم bá ti rẹ́ẹ̀dì mú wa kò ní ìdíkẹ́ bu wa mọ́. توعدون àwọn náà sì ní bú yín. لا تخافوا àníkú yín ẹ má ká má búra wa yín ọmọ ìyá kan náà jọ ni wa àti tasawufu àti Islam kan náà. لا تخافوا wá sí náà ti tó wa. ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون ẹni bá ní tí ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó dìde sókè. kò bá ní tó ń fẹ́ dìde sókè. قياما وقعودا ó ní tó fẹ́ tọrọ wájú Ọlọ́run ni o. nígbà mo dé àyè ẹ̀rú bà mí. bàtà bàbá ní ẹrú bá wọn. ó tún jẹ́ ọjọ́ Tuesday. ó tún jẹ́ ọjọ́ Tuesday ọjọ́ ṣẹ́. ṣé dáa bẹ́ẹ̀ máa
sí wàhálà báyìí kẹjọ lé báyìí kẹtù wá bẹ lọ́wọ́ kọ́nà ló wọ̀ gbọ́. Ìjọba àdúrà yóò gbà ni mo ti sọ. Ìjọba àdúrà wọn gbà náà sọ fún wa ni. Ó ní ìdìkọ̀ sọ kójó kó oṣù kan, ó ní ìdìkọ̀ ojú kó ọ̀sẹ̀ kan. Mo bá ṣe Allah, Ọlọ́run mo fẹ́ nǹkan báyìí. Ó kàn lè bá ti mọ, yóò ṣe é. Kìyàmù bá ti mọ́ bá ti fi ọlọ́run lẹ́ẹ̀kan náà ló bá lọ́wọ́. Gbogbo àwọn táwa yá yìí nísìnyí máa ti pọ̀ tó yìí. Ta ni ò sọ̀rọ̀ ọlọ́rọ̀ kó tó dé àyè lónìí? Àbí ta ni ò ní sọ̀rọ̀ ọlọ́rọ̀ kó tó dalẹ̀? wọ́n kò wọ́n yóò rí dá. Ọwọ́ alọ́nà méjì tá a fi sọ, wọ́n tó máa ń sọ dáadáa, wọ́n náà mọ̀. Wọ́n tó máa ń sọ ní kejì náà, wọ́n náà mọ̀. Àti ntóòrí, àti ntóòrí. Ọ̀dà sọ fún yàn, ọ̀dà sọ fún pé ẹ̀dàgbàjà ó tẹ̀ ní. Wọ́n bá tẹ̀ ìwọ́n náà, wọ́n náà. Wọ́n náà yọ tó ń bá tẹ. Wọ́n náà yọ. Báwo bó ti rọrùn sí? Ẹ̀yin ni màmá mi, ẹ̀yin ni ìyá mi, ẹ̀yin ni ìyá mi. Ẹ̀yin náà lẹ́gbẹ̀ẹ́ wa. Èmi yóò sí o. Àníyàn dẹ̀. Èmi yóò sí.